lẹ́yìn èèyàn báwo ni ṣàlàáfíà ni mo bá yín ẹ kújọ́ mẹ́ta. So story tèmi Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀ ní Missouri. Ṣe rí bàbá àti ìyá tẹ̀ ń wò yìí ọ̀daràn pọ́nbélé ni wọ́n. Ṣe rí bàbá yìí is 76 at the time tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀, ìyá yìí 69. Ṣe rí àwọn méjèèjì wọ́n dájọ́ kú fún wọn lẹ́ẹ̀márùn-ún àwọn méjèèjì. In fact nínú àwọn tí wọ́n máa dájọ́ kú fún l'Amẹ́ríkà àwọn ni the oldest ọkọ àti ìyàwó tó máa dájọ́ kú fún àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà lọ́nà márùn-ún ni wọ́n dájọ́ kú fún wọn. Ẹbí mi pé kí náà ṣe. Ṣe rí bàbá yìí àgbẹ̀ ni, àgbẹ̀, orúkọ ẹ̀ Ray, ìyàwó ẹ̀ Faye, àwọn méjèèjì Ray and Faye Copeland. In fact there's so many documentary tó ń ṣe lórí story wọn. First time tí mo gbọ́ story wọn was about 5 or 6 years ago. Ẹnu mi là báyìí mi ò lè pàdé. Ṣé rí bàbá yìí òun àti ìyá yìí ní 1991 ni wọ́n dájọ́ kú fáwọn méjèèjì lọ́nà márùn-ún. Ṣé rí bàbá yìí òun àti ìyàwó ẹ̀ àgbẹ̀ ni wọ́n ní big farm. Wọ́n máa ń ta màálù cattle. Wọ́n wá ní bí 1940 náà marry. Wọ́n dẹ̀ láwọn ọmọ, àwọn ọmọ wọn ti dàgbà, àwọn ọmọ wọn ò gbélé mọ́. So ńgbà tí ó marry ìyá yìí ní 1940 tó bẹ̀rẹ̀ sí ṣàbíamọ. Ṣé rí màá yìí ó ti máa ń dáràn tipẹ́. Ó ti máa ń dáràn tipẹ́, ó máa ń lu jìbìtì. Ṣé rí bàbá yìí ó ti máa ń dáràn tipẹ́ gan, ó máa ń lu jìbìtì. So ṣe mọ̀ bí kó lọ sí ibi tó ti ń ta màálù, ṣe mọ̀ wọ́n auction náà ti máa ń ta màálù ní Amẹ́ríkà. Bí kó ra màálù, bí kó má san owó. Ṣe mọ̀ ó ṣà ń gbégbé ayé ọ̀daràn. Tó bá ti ra wọn màálù yẹn, á rà pẹ̀lú bad check. Ó mọ̀ pé òun ò lówó yẹn lọ́wọ́ o. Ṣe mọ̀ bí ìgbà téèyàn ń ṣe 19 á rà á fún wọn ní check. Tó bá ti ra màálù yẹn á sáré tà kí ṣe mọ̀ pé téèyàn bá san check kì í ṣe ọjọ́ yẹn ni check yẹn máa clear. So ó lè tó bí ijọ́ mẹ́rin ijọ́ márùn-ún kí check tó clear. So kí check yẹn tó clear á ti sáré ta màálù yẹn padà, á ti gbowó, á ti pè á sọ́wọ́. So ó ti wá ṣe ó ti ń ṣe ládùúgbò yẹn tó jẹ́ pé wọ́n wá dojú sọ ní gbogbo àwọn auction àdúgbò wọn ní Missouri yẹn. Wọn kì í fẹ́ ta màálù fún mọ́ torí pé wọ́n mọ̀ pé ó ṣáà máa ṣe mọ̀ kò ní sanwó, ó ṣáà máa lu jìbìtì ni. So nígbà tó ti wá, in fact ó ti lọ ẹ̀wọ̀n láìmọye ìgbà lórí iṣẹ́ burúkú yìí. So ó ti wá wò pé òkè òun ti họ́ bó báyìí, ibi tóun bá dé yìí àwọn ará bí wọn ní ta màálù fóun mọ́. Ó wá wò pé kí lòun lè ṣe o, because gbogbo èèyàn ti mọ̀ ṣe mọ̀ wípé oní jìbìtì ni, so wọn fẹ́ tajà fún, kó bá lọ auction kò sẹ́ni tó máa tajà fún. Ó wá wò pé kí lòun máa ṣe. Nǹkan tóun máa ṣe ni pé òun máa wá àwọn èèyàn tóun máa lò tí ò ní jójú òun kọ́ náà máa tà fún, òun máa rán ṣe mọ̀, ó máa rán àwọn èèyàn aṣojú tó máa ṣojú ẹ̀ tí wọ́n máa bá rà. So nígbà tó di bíi 1980s ló bá bẹ̀rẹ̀ sí ní recruit àwọn èèyàn. Ó máa lọ sí homeless shelter àbí ṣe mọ̀ ní Amẹ́ríkà ẹ máa ráwọn drifters náà máa ń pe àwọn people yìí tó yẹ pé wọ́n máa ń lọ ṣiṣẹ́ ní oko káàkiri. Wọ́n máa ń ṣiṣẹ́, àwọn míì cowboy ni wọ́n máa ń lọ ṣiṣẹ́ farm bí farmhand ni wọ́n á máa travel káàkiri. Wọ́n máa wá mọ́tò tó máa gbé wọn, mo ti gbàgbé nǹkan tó máa ń pè wọ́n. Anyway, so ó máa ń lọ, ó máa drive kiri ojú àwọn express yẹn, ó máa wá àwọn tí wọ́n ń wáyàn tó máa gbé wọn àbí kó lọ sí homeless shelter. A lọ sọ fún wọn pé òun ní ìdáhùn èèyàn tó máa wá ṣiṣẹ́ lórí oko òun. Ọgbọ́n tó wá bẹ̀rẹ̀ sí dá nìyẹn o. So a kọ́kọ́ mú wọn lọ bank, a lọ ṣí àkáǹtì lórúkọ àwọn people yẹn. Tó bá ti ṣí àkáǹtì, ṣe mọ̀ tẹ́ bá ti those days tẹ́ bá ti ṣí àkáǹtì, ọ̀rọ̀ tí mò ń sọ yìí we're talking in the 80s. Ọ̀rọ̀ yìí between 1986 and 1989. A mú wọn lọ bank, wọ́n á ṣí àkáǹtì lórúkọ àwọn people yẹn. Tó bá dẹ̀ ti ṣí àkáǹtì those days, ṣe mọ̀ kò ń ṣe ayé ìsìn tá à ń lo gbogbo ẹ̀, check la máa ń lò. Wọ́n á fún wọn ní checkbook. So àwọn arán wọn lọ sí auction. A ní kí wọ́n lọ bá òun ra màálù ní auction. A ti kọ check. Ṣé mọ̀ kó àwọn yẹn dẹ̀ rí àwọn drifters yẹn, many of them wọn ò kàwé, wọn ò mọ̀wé kà, wọn ò mọ̀wé kọ. So wọn mọ̀ wá ń pa ọ́ bí yẹn kan wá ń pa ọ́ lẹ̀, wọn ò mọ̀. So tó bá ti wá lọ sí auction, àwọn yẹn wá ra màálù. Tí wọ́n bá ti ra màálù, wọ́n bá kó wá. Tí wọ́n bá ti kó màálù wá, la bá sáré tà.
ṣe mọ̀ pé bí mo ṣe sọ tẹ́lẹ̀ ó máa ń take days tó àwọn yẹn bá ti ra màálù yẹn dé ẹ mọ̀ pé ó máa take days kí check tí wọ́n san ní auction kó tó clear á ti sáré ta màálù yẹn and ṣẹ̀dẹ̀ mọ̀ pé orúkọ ẹ̀kọ́ ni ó fi ń rà orúkọ ara ẹ̀kọ́ ló fi ń ra màálù yẹn so tó bá ti wá ta màálù yẹn àwọn people yẹn wọ́n kàn rí pé wọn ò rí wọn mọ́ ni check yẹn á bounce wọ́n kàn rí pé wọn ò ráwọn tó wá ra nǹkan ní auction ṣé àwọn ọkùnrin yẹn wọn ò rí wọn mọ́ so tó bá ti ra màálù yẹn dé kí check yẹn tó bounce á ti sáré ta màálù tó bá ti wá ta màálù yẹn á wá máwọn ọkùnrin yẹn á wá pa wọ́n á wá lọ sin wọ́n sí ṣe mọ̀ pé fáàmù ni oko yẹn tóbi gan á lọ sin wọ́n á ṣàlọ́wọ́ bí sin wọ́n sí nínú ọgbà ẹ̀mẹ́ so wọ́n dẹ̀ ti ń ṣe òun àti ìyàwó ẹ̀ náà jọ ń ṣe o in fact ibi tọ́rọ̀ yẹn wọ́n bá tiẹ̀ ti get away pẹ̀lú ẹ̀ they would have gotten away with it ibi táṣìírí wọn ti tú ni pé onímọ̀ yìí is about 57 farmhand ni Jack McCormick lórúkọ ẹ̀ mo wá picture ẹ̀ mi ò rí so ó gbà kó wá ṣiṣẹ́ ní fáàmù ẹ̀ ní 1989 so bọ̀bọ́ yẹn ṣáà ń ṣiṣẹ́ ìjọ kan ó kàn ń ṣiṣẹ́ ní orí ilẹ̀ ibi tí ẹ mọ̀ bí kéèyàn máa clear ilẹ̀ nǹkan bó ṣe rí orí èèyàn skull orí èèyàn àti àwọn eegun ní inú ìkànnà àwọn barn àwọn ilé tó máa ń ṣẹmọ̀ mí mọ̀ nǹkan tó máa ń pè barn ní Yorùbá tó àwọn barn yẹn wọ́n máa ń kó àwọn màálù wọn síbẹ̀ bóyá àwọn màálù ti lọ jẹun ta bóyá ní winter bẹ́ẹ̀ wọ́n á kó wọn síbẹ̀. Meanwhile Jack ti ń fura sí bàbá yẹn pé máa yìí because ìjọ kan wà tó jẹ́ pé wọ́n ní issue bàbá yìí dẹ̀ gbé ìbọn rifle báyìí ó nà sí in fact orí ló yọ ọjọ́ náà Ọlọ́run ló ní kó tètè gbọ́n ó wá sọ fún pé ṣó mọ nǹkan wípé kó gbé òun lọ sí bank kó jẹ́ kóun lọ close account òun so bó ṣe gbé lọ sí bank yẹn rè gbé Jack lọ báǹkì bó ṣe gbé Jack lọ báǹkì bí Jack ṣe sá mọ́ lọ́wọ́ nìyẹn pé ó yà sá lọ sí Nebraska pé kó má lọ pa òun dànù so ńgbà tí Jack wá dé Nebraska ṣe mọ̀ ó ti ń fura sí Ray tẹ́lẹ̀ pé máa yìí so ìgbà tó yọ̀bọ̀n sí yẹn tó ṣàrọ̀ náà bọ̀ ẹ mọ̀ wọ́n ní ẹni orí yọ ó dilé tọ́nà ó yà rìn sọ́nà réréréré ó yà kọjá sí Nebraska so ńgbà tó dé Nebraska ló bá pè àwọn ọlọ́pàá pé tó nǹkan báyìí ni òun rí nígbà tó òun ń ṣiṣẹ́ ní oko Ray àti Faye Copeland wípé òun rí igbá orí ṣé nǹkan tí mò ń sọ yẹn àti eegun ọwọ́ ni àwọn ọlọ́pàá náà bá lọ chẹ́ẹ̀kì náà bá lọ investigate oko yẹn náà àwọn kọ́kọ́ lọ wọn ò rí nǹkan kan so wọ́n wá charge Faye àti Ray ìyá yẹn àti bàbá yẹn wọ́n charge wọn sí kóòtù fún fraudulent checks ṣe mọ̀ pé because Jack wọn ò róhun pa bọ́dẹ̀ ṣe modus operandi wọn ni pé wọ́n máa mú wọn lọ sí báǹkì wọ́n lè ṣí àkáǹtì tí wọ́n bá ti ṣí àkáǹtì wọ́n wá pa wọ́n tó bá ti fi wọ́n ra àwọn màálù yẹn so Jack ti mọ nǹkan tó ń ṣe ló fi lè sọ fún àwọn ọlọ́pàá so wọ́n wá arrest Faye àti Ray wọ́n gbé wọn lọ sí remand àbí báwo náà ṣe máa ń pè while tí wọ́n ń ṣe investigation lọ lórí pé wọ́n ń lo bad checks ṣé nǹkan tí mo sọ yé yín so lórí fraud ni wọ́n gbé wọn lọ sí iná fi wọ́n sí àtìmọ́lé sí wọ́n tí ì fi wọ́n sẹ́wọ̀n wọ́n tí ì ṣẹjọ́ wọ́n sì ń ṣe investigation so alákọ̀ọ́kọ́ tí wọ́n lọ yẹn wọ́n rí òkú èèyàn kankan ìgbà tí wọ́n wá lọ lẹ́lẹ́kejì wọ́n wá gbé àwọn machine ńláńlá ṣé nǹkan tí mo sọ yé yín àwọn machine tó fi ń hú ilẹ̀ ṣé mo kó níbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní hú ilẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní hú ilẹ̀ ni wọ́n bá wá rí òkú 5 wọ́n ti bá kan nínú kànga wà ní orí ilẹ̀ yẹn nínú oko yẹn wọ́n bá ìkànnà àwọn ọkùnrin yẹn nínú kànga ìgbà tó máa ṣàyẹ̀wò wọ́n rí pé wọ́n yìnbọn fún wọn lórí ni lọ́pọ̀lọpọ̀ ṣe mọ̀ bí ìgbà tí wọ́n gbébọn fún yàn lórí wọ́n yìnbọn fún wọn lórí wọ́n ṣàrí ihò ojú ọ̀tá ìbọn ní orí wọn so ibi tó ṣe mọ̀ nígbà tó dẹ̀ ti rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ kọ́ ẹjọ́ ti ṣéǹjì kúrò ní fraud báyìí ó ti di ẹjọ́ apààyàn náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lọ ìgbà tó túlé wọn ni wọ́n bá rí ìwé kan bíi diary tí Faye ń keep nínú diary yẹn ó kọ list orúkọ yẹn bí orúkọ 8 ló wà ń bẹ ó fi no bí orúkọ 9 ló wà ń bẹ torí orúkọ Jack náà wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn orúkọ yẹn ó fi XXXXX
nígbà tí wọ́n máa kà mẹ́jọ ní x wà ní ara ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n túbẹ̀ títí òkú èèyàn 5 eegun èèyàn 5 ni wọ́n rí dàárọ̀ ọ̀la èèyàn 3 wọn sì mọbi tí wọ́n wà wọn ò dẹ̀ gbúrò wọn mọ́ wọn ò dẹ̀ rí wọn so nígbà tó dẹ̀ gbé wọn lọ sí ilé ẹjọ́ tó máa ṣẹjọ́ àwọn aṣọ àwọn pípù yẹn àwọn tó ti pa yẹn àwọn aṣọ wọn ìyá yẹn ó mú aṣọ wọn á gé ó gé oríṣiríṣi ó fi ṣe pattern ó fi ṣe quilt blanket báyìí kí wọ́n fi ṣe quilt gbogbo aṣọ àwọn tó ti pa yẹn kẹ́ lè mọ̀ pé ọ̀dájú abiyamọ nìyẹn olórí ibú yìí at 69 kéèyàn máa dárùn nǹkan bẹ́ẹ̀ yẹn wò bàbá yẹn at 76 so ó wá já ó fi ṣe quilt so ara àwọn evidence tí wọ́n lò against wọn nìyẹn diary yẹn quilt tó lò pẹ̀lú aṣọ àwọn people yẹn because àwọn èèyàn wọn of course àwọn tó dá wọn mọ̀ wọn iṣẹ́ mọ̀ nígbà tó ti mọ̀ tó lórúkọ àwọn people yẹn wà ń bẹ and wọ́n lọ ṣe investigation wọ́n rá wọn tó jẹ́ pé wọ́n ń wá tó jẹ́ pé wọ́n fi check ra màálù tí check bounce so ṣe mọ̀ wọ́n á collate gbogbo wọn á rí i pé wọ́n á check wọn against ara wọn so photo àwọn márààrún rè ẹ rí very young people 27 21 27 ṣe mọ̀ apart from eléyìí tó dàbí ipò dàgbà díẹ̀ ọkọ̀ èjì yẹn sí wọ́n ṣàṣe rí òkú àwọn people yẹn nìyẹn ṣe mọ̀ wọ́n á ṣàlò àwọn family wọn láti mọ bó ṣe jẹ́ wọ́n ṣàṣe rí àwọn people yẹn nìyẹn so wọ́n ṣàgbé wọn lọ ilé ẹjọ́ gbà tó gbé wọn dé ilé ẹjọ́ wọ́n ṣà dá wọn lẹ́jọ́ kú wọ́n dájọ́ kú fún wọn lọ́nà 5 àwọn méjèèjì in fact nígbà tí wọ́n dájọ́ fún wọn tán ọ̀yẹ́ ọkọ ó bá lọ ṣéèkì adájọ́ wípé nígbà tí wọ́n read sentence yẹn ó ṣèkì adájọ́ nígbà tó ń jáde lọ kúrò ní ilé ẹjọ́ ó ní I know I am innocent mo mọ̀ pé mi ò ṣe mo mọ̀ pé mi ò ṣe nǹkan kan so ṣe mọ̀ ó dẹ̀ yẹ kán fún wọn lábẹ́rẹ́ kú ni so wọ́n bẹ̀rẹ̀ sí ní appeal ẹ mọ̀ tí wọ́n bá dẹ̀ ń appeal case yẹn ó máa wà delayed but eventually wọ́n ṣàdájọ́ kú fún wọn but after bíi ọdún 2 ní ẹ̀wọ̀n Ray ìyẹn bàbá yẹn in fact nígbà tí wọ́n á béèrè lọ́wọ́ ìyá yẹn lẹ́wọ̀n later ni ó ń sọ̀rọ̀ pé báwo ló ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn o ìwọ obìnrin o dẹ̀ rí pé ọkọ ẹ̀ ń ṣe irú nǹkan tó tó yìí o dẹ̀ support ẹ̀ nígbà tí ìyá máa dáhùn ìyá ní mọ́ ṣe tọ́ òun dàgbà ní pé kóun nífẹ̀ẹ́ ọkọ òun kóun sì support ẹ̀ ní gbogbo ọ̀nà wípé nínú bíbélì tòun gẹ́gẹ́ bíbélì ṣe sọ fún ọkọ lórí aya ọkọ lórí ìdílé ntọ́kọ bá dẹ̀ ti fẹ́ lòun máa bá fẹ́ so torí ẹ̀ nìyá yẹn ṣe gbogbo nǹkan tó ṣe yẹn mọ́mí rúùtù abọ́kọ kú so anyway wọ́n ṣàfàwọn méjèèjì sẹ́wọ̀n but kan tó lè gbẹ̀mí lẹ́nu wọn lẹ́yìn bí ọdún 2 tí bàbá yẹn ti wà lẹ́wọ̀n ìyẹn Ray ó kú at the age of 78 ní 1993 ó kú then ìyàwó ẹ̀ bí ọdún 6 after that 1999 ni wọ́n wá change ṣe mọ̀ she was the oldest woman ní death row ó ní ó dàgbà jù láyé ní gbogbo America tó wà ní death row wọ́n wá commute sí life sentence wọ́n yí sí life sentence but nígbà tó di 2002 ó ti lò bí ọdún bí 8 lẹ́wọ̀n ìyẹn ìyá yẹn ó ṣàwà ní stroke so nígbà tó ní stroke wọ́n wá release ẹ̀ ó wá ní nursing home ṣe mọ̀ so nursing home yẹn ló ti wá kú ní 2003 at the age of 83 ẹ̀rí pé kéèsì yẹn ó ga àwọn arúgbó bẹ́ẹ̀ yẹn torí owó kí lẹ feel sí story because the first time tí mo wò I was blown away pé at 76 69 nítorí owó ọkọ àti ìyàwó ẹ̀dẹ̀ pa àwọn ọmọ ọlọ́mọ dànù torí pé ẹ fẹ́ ra màálù ẹ fẹ́ máa ta màálù ọlọ́run má jẹ́ àrìn ìjọ tẹ́bi ń pọ̀ nù anyway kí lẹ feel nípa story ẹ share ẹ o ẹ share ire o.